mo ti ń kọrin ó ti lé ní 40 years báyìí bí mo ti ń kọrin. Mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe rẹ́kọ̀dù 1990. Orúkọ ti káàkiri gbogbo ìlú, kódà mo ti ń wọ Kútọ̀nù, mo ti ń wọ Àjàṣẹ lọ sí Gabon kó tó di pé mo ṣe ṣe rẹ́kọ̀dù 1990. Kí ni ìrọ́jú ọbẹ̀ tó jẹ́ kó lọ? Tó jẹ́ kó lọ. Kí ni ìrọ́jú ọbẹ̀ tó jẹ́ kó lọ? Orúkọ mi ni Alhaji Chief Dr. Adekunle Shefiu Alao, bàbá oko, gbogbo kíákíá. Àwọn èèyàn tí máa ń pè mí ní Agbara Orin, Agbara Orin. Abẹ́òkúta la bí mi sí. Abẹ́òkúta Ẹ̀gbá Jíbódù, Erinjogún ọlá. Ẹ̀gbá tí ń gbani lọ́wọ́ ìṣòro. Èmi ọmọ erin àwọn gbọ́n àwọn bora ẹ̀ má bẹ́ ìwé ìgòǹgò gbọ́n, ó bora ẹ̀ má kìtàn. Olúmọ náà gbọ́n, ó bora ẹ̀ má bẹ́ òkúta. Èmi tún lọmọ ìgbórè àṣà, ọlọ́mọjọ bí ará orí ìwà aṣọ́bìnrin jẹ̀jẹ̀ bí ẹni ò láyà ń lé bákẹ̀dẹ̀rẹ̀ aya ń bẹ nílé tọmọtọmọ. Mo tún jẹ́ ọmọ ọ̀bá ní Mòdé ń dẹ́ra wọn adẹ̀ ń bèrè àjèjì lọ́ba, ọmọ yùnwọ́n ilé, ọmọ yùnwọ́n òde, ọmọ àjèjì kò bá mọ̀rìn ọ̀bá rìn, a máa jì sọ́ bí ọmọ kúrúwá, ọmọ tagbáta, ọmọ gbá ní kí bá kí oríkì mi gbogbo ẹ̀ mú mọ́ ọ́n. Ní orígun mẹ́rẹ̀ẹ̀rin tó ń bí ọmọlúwàbí sí lábẹ́òkúta, òun la bí mi sí. Original ọmọ omi odò Ògùn. Ẹ wo, èmi bára mi di iṣẹ́ orin ni. Mo kéré gan-an. Mo ṣẹ̀ jáde primary school, African Church Primary School, Òkè Ìgbórè ni mo lọ. Nígbà tí mo wà ní secondary school ní Unity High School ni mo ti ń kọrin. Mi ti ju class 2 lọ. Táwọn ẹ̀gbọ́n wa aládùúgbò tó bá ti wá ṣọdún léyà tó ti máa lọ gba irinṣẹ́ méjì báyìí pé wọn mọ̀ọ́dọ̀ yá wá máa kọrin fún wa. Mo ti ń kọrin ó ti lé ní 40 years báyìí bí mo ti ń kọrin. Mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe rẹ́kọ̀dù 1990. Orúkọ ti káàkiri gbogbo ìlú, kódà mo ti ń wọ Kútọ̀nù, mo ti ń wọ Àjàṣẹ lọ sí Gabon kó tó di pé mo ṣe ṣe rẹ́kọ̀dù 1990. Ìjọ́ yẹn náà mo kàn jókòó ní bá rí bàbá Alágbádá, Ọlọ́run kó bá mi fọ̀run kẹ́ Sàká Alágbádá. Olúwa bá mi pé Àràjì, wọ́n ti ń ra ẹ̀fọ́ ń gbòòrò ọmọ yìí ó ti tó ṣe rẹ́kọ̀dù. Bàbá kan ti jẹ́ pé àwọn ni pòdúsà àwọn olórin àgbàǹgbà yẹn. Táórí Ìdádédìgbà náà máa ń pè. Bàbá yẹn ló wá bá mi, ló wá pòdúsì orin yẹn tí mo kọ ní ọdún yẹn lọ́hùn ní 1990. Mo bẹ̀rẹ̀ rẹ́kọ̀dù orin mi. Torí pé orin wa ò làwọn ayé fẹ́ gbọ́. Ìpèdè ẹnu àwa, wọ́n fẹ́ kọ́kọ́ fi kọ́kọ́. Ìpèdè ẹnu àwa, wọ́n fẹ́ kọ́kọ́ fi kọ́kọ́. Láti kékeré mi ò kì í ṣọ̀lẹ. Bí mo ṣe ń lọ léèwé ni mo ń kọ́ṣẹ́ sọ̀fíọ̀. Mo ṣe sọ̀fíọ̀, mo ṣe architect. Àwọn tí ò mọ̀ mí, àwọn kan tẹ̀ máa ń sọ pé Shefiu àwọn rí ó lọ kọ́ṣẹ́ ẹran, èmi kọ́. Mo lọ ṣe ń lọ school, mo ṣe ń kọ́. Ṣùgbọ́n nígbà tá a ti bẹ̀rẹ̀ sí lọ sóde, tá a ti ń rí 5 naira, 10 naira gbà yẹn, ó ti jọ wá lójú. La fi gbàgbé iṣẹ́, kódà ohun tí ó jẹ́ kí n kàwé púpọ̀ náà nìyẹn. Orí mi gbèjà fún mi jà o, orí o, ẹlẹ́dàá mi gbèjà fún mi jà, orí o, bẹ̀dà bá jí láyé, kó tó fẹsẹ̀ sọ́nà o, kó tó fẹsẹ̀ sọ́nà o, mo bá rorí ẹ̀ wò kó bá ẹ ṣe. Orí ló gbé mi déṣẹ́ mẹ́ka ní kìíníjọ́sí. Mo kọ́kọ́ lọ kọ́ṣẹ́ Shefiu Alao. Ìgbà tá a dé bí Shefiu Adekunle, níbi tá a ti ń roko, lejò bá rọ́ ló bá jáde nínú ihò ni mo bá fèrè gè, mo ní mi ò ṣọ̀rẹ́ ejò. Mo tún lọ kọ́ṣẹ́ mẹkáníìkì Adekunle. Níbi tí mo ti ń kọ́ṣẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi ìtajọ́ ń kọ́ṣẹ́ ó jáàkì mọ́tò sókè, ó wá bẹ́ẹ̀ lọ ní jáàkì báyẹ̀ o. Ló bá túbú lé pàdé mi lórí ni mo bá tún fi ìṣẹ̀lẹ̀ o. Ibi tí mo ti rìn kiri ni mo bára mi nídìí iṣẹ́ orin. Àṣeṣẹ́ orin níṣẹ́ àṣelà, àṣàgbé níṣẹ́ àṣelà mi o. Ẹ mọ̀ pé ìgbà tó kọ́kọ́ kọ fújì, kí fújì tó yí sí báyìí, orin wéré ni. Everybody dẹ̀ ka orin fújì kún orin mùsùlùmí. Wọ́n believe pé orin jùjú, orin Christian. Fújì yẹn, Haruna Ṣọlá Àpàlà, Àyìnlá Ọmọwúrà Àpàlà àtàwọn alápàlà kan wà. Gbogbo àwọn orin wa àti Barrister Síkírù Àyìndé Barrister àtijọ́
gbogbo wọn ni bàbá mi ní lọ́wọ́, gbogbo wọn dẹ̀ ni mo há sórí ìgbà yẹn. Ẹ mọ̀ kọ́ ọmọ kékeré tá a bá ti rántí láti kínkínní a kì í gbàgbé. Àwọn ní fújì yẹn ni mo wò lára pọ̀ṣẹ̀ torí orin wọn ló dùn mọ́ wa lẹ́nu. Nítorí wọ́n máa ń mú àṣà bí orin àsàlátù lórin wọn jẹ́ ní gbogbo ìgbà yẹn. Ìyẹn ló fi jẹ́ pé fújì ni èmi náà kọ́ àsì. Èmi náà dẹ̀ lọ lé kéwú gbogbo ìgbà yẹn. Èmi gan lọ lé kéwú, mo lọ lé ìwé. A bá ti ilé ìwé dé láàárọ̀, a máa lọ lé kéwú lọ́sàn-án. Ọjọ́ tí èèyàn ò lè gbàgbé ní èmi o, ó pọ̀ gan. Kémi tó láti Abẹ́òkúta táwa ilé mi ti ní problem. Mo tún wá dẹ́kọ̀, mo tún wá bẹ̀rẹ̀ problem. Ní ara mi mo wà yìí, apá àbọ̀n tó wà lára mi á tó 3. Apá àgò wà lára mi, eyín, ọ̀bẹ, gbogbo ẹ̀ ló wà lára mi mo wà yìí. Mi ìdẹ̀ṣẹ̀ wọn, mi ò rò wọ́n. Lẹ́nu iṣẹ́ orin ni. Níbi kò tí pẹ́, kò tí jìnnà iná, ìkan tó sì ṣẹlẹ̀ ní Ṣàgámù. Tí ò tí ju bí ọdún 5 lọ sẹ́yìn. Tó jẹ́ security tó ń gbà sàgbó kó wá ṣọ́wọ́ àwọn ló dàbọ̀ bọ̀ wá lágbo. Tí bọ́kàn dédé yìí mọ́ lọ́wọ́. Àwọn Yorùbá dẹ̀ ní yìí. Yorùbá believe lórí wípé tí nǹkan kàyéfì bá ṣẹlẹ̀ tí ò yẹ kó ṣẹlẹ̀. Yorùbá believe pé látọ̀dọ̀ àwọn ọ̀tá ló ti wá. Pé àwọn kan wà nǹkan tó ń ṣàṣàkúṣà, tó ń ṣìṣìkúṣe. Because nílẹ̀ Yorùbá, àwa believe pé ewé àti egbò ó wà. Èmi ò. Mo believe pé ewé àti egbò ó wà. Mo believe pé èèyàn ń ṣàṣìyàn. Mo dẹ̀ believe pé èèyàn náà máa ń lo back to sender. Mo believe lórí àdúrà, pé àdúrà wà. Mo dẹ̀ believe lórí pé ìgbìyànjú àti ilé ayé gbé ó wà. So oríṣiríṣi ìpèníjà ni mo ti rí tọ́lọ́run dẹ̀ gbèjà. Tá a bá tí kú, iṣẹ́ ò tán. Ìyẹn ló ṣe ní ká má fi àdúrà lẹ̀, ká dúró tọ́lọ́run ọba. Dédé gbogbo ẹ̀dá láyé yìí tó bá ti fẹ́ ga ẹsẹ̀ àtìrín gẹ́gẹ́ bí òwe Yorùbá. Kò sí béèyàn ṣe lè fẹ́ jẹ́yàn láyé tí ò ní rí nǹkan sọ. Nígbà tó bá tún wá bẹ̀rẹ̀ nǹkan yẹn náà tán, tó bá tún wá ń dùn, àdánwò àtúndé. Àdánwò tún máa dé. Ẹ bá rí ẹ̀dá tọ́lọ́run bá ti kẹ́ tó bá ń bẹ̀rù ikú, ọ̀dẹ ni. Ó gọ̀. Torí gbogbo ẹ̀dá tó bá ti ń ṣoríire láyé yìí kò sí nǹkan méjì, ikú ló kù. Kò bá àjọmọ kékeré, kò bá àjàgbàlagbà, kò sí nǹkan tó lè ṣe. Nílé ayé yìí náà kí la wá ṣe? Bí wọ́n bá wù tó bá wù pé òkè kí la torí ẹ̀ wá láyé, ó yẹ ẹ sọ. Torí ilé ayé yìí náà tá a wà ìbò olówó ẹjọ́ àìlówó ìyẹn ọ̀ràn wọn a máa bínú o. Ọba Ọlọ́run ló lè gbẹ̀dá lọ́wọ́ ayé. Bó o jẹ́ èèyàn ẹjọ́ àìlẹ́nilẹ́yìn ayé a tún máa lérí. Ọba Ọlọ́run ló lè gbẹ̀dá lọ́wọ́ ayé. Kí la wá ṣe nílé ayé? Àwa jẹ̀fọ́ àwa àjàmàlà káfẹ̀bà sẹ́nu káwọṣọ tó dáa tó pọ̀ làwa ṣe nílé ayé. Ẹjọ́ la wá rí. Ẹjọ́ la wá rò láyé o. Ìrírí ayé la wá rò láyé. Ẹ gbọ́ kí la wá ṣe láyé? Kí ni ìtumọ̀ tọ́lọ́run bá fi dá wa lé ènìyàn o? Adáyé tán, à ń lé ohun mẹ́ta. Ohun mẹ́ta òun wá ń sọ wá dẹni ẹ̀yẹ kiri ayé. À ń lé owó, à ń lé ọmọ, à fẹ́ kọ́lé. Tá a bá lówó, la ó ra mọ́tò. Ẹni bá lówó ló ń láyà nílé. Ẹni bá lówó, òun ló ń kọ́lé. Ẹni bá lówó ló ń ṣe gbajúmọ̀. A tún lówó ọ̀hún tán, owó tún tán, àyà olówó ń já. Owó tún ń pọ̀ sí i, àyà olówó tún ń já. Lásìkò yìí, àfẹni Ọlọ́run bá wà lẹ́yìn ẹ̀. Àyà olówó ń já, owó ń tán. Owó tún ń pọ̀ sí i, àyà olówó tún ń já. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tá à ń ṣe ń sìn ṣe rí.